káàbọ̀ sórí ìkànnì wẹ́ fún ọbọ̀lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹfìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ itú pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé gbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ láǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. Family PA allegedly linked to kidnappers in abduction of ex-minister Adelabu's sister. Police. The Oyo State Police Command has revealed that a personal assistant attached to a member of the family of former Minister of Power, Adebayo Adelabu, allegedly worked with kidnappers who abducted his sister and 2 children in Ibadan. Òtítọ́ ọ̀rọ̀ pọ́nbélé tó ń ṣẹlẹ̀. Òun lẹ́gbọ́n yẹn. Ṣé Sunday Igboho ló ṣiṣẹ́ yẹn? Gẹ́gẹ́ bí wọ́n ṣe pè mí tó ń ṣe àlàyé fún mi. Lára àwọn ọlọ́pàá tó wá láti Àbújá tí wọ́n wá sí Ìbàdàn tí wọ́n dẹ̀ ní pé òkè a kì í kọjá níwájú ilé ọba ká má kọba tí wọ́n lọ sọ́dọ̀ ṣì Sunday Adéyẹmọ Ìgbòho lọ sílé wọn láti kí wọn láti fọ̀rọ̀ jómi tó rọ̀ ọ̀rọ̀. Ibi tí ọ̀rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀ ní ṣìfìgbò ti wá sọ fún mi pé kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbọ́ jẹ́ gbé ní information further lórí ọ̀rọ̀ àwọn sister Adelabu tí wọ́n jí gbé àtàwọn ọmọ òṣà wá jẹ́ kó yé àwọn ọlọ́pàá yẹn látàbújá o wípé ìgbésẹ̀ ń lọ burúkú bẹ̀ àwọn dẹ̀ ti fẹ́ gbá wọn mú báyìí. ṣebí opposite Laurel Hotel ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣebí rí building yẹn bí wọ́n ṣe wò that is just that. ìgbà tí àwọn boys òṣà tí wọ́n ṣiṣẹ́ yẹn tán ti gba gbogbo information àwọn ni wọ́n wá sọ fún àwọn DSS tó wá kí wọn àwọn ọlọ́pàá látàbújá wípé ibi báyìí ó yẹ ẹ lọ bẹ̀ tẹ bá ti débẹ̀ àwọn tẹ bá ti mú ẹni báyìí ẹ ṣe báyìí ìfọ́tí olóyì mẹ́ta ẹ kò fún láìláì ẹ mẹ́ta ní kẹ fún nífọ́tí ajábọ̀ á ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ṣe jẹ́ and exactly bí òṣà ṣe sọ bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́pàá ṣe carry everything out àti àwọn boys Ìgbòho gbogbo kìíní yẹn dẹ̀ lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jábọ̀ wọ́n dẹ̀ kó gbogbo nǹkan tó yẹ kán kó ṣùgbọ́n ká lè mọ̀ wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ mo ní ká jẹ́ dúró kẹ́kọ̀ọ́ dúró ká wá fi ìwé ẹ̀kọ́ ká fi lájá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ẹ lè ti máa ṣe ní northern part of Nigeria kẹ́ máa mú jẹ ọmọ àdùbúlẹ̀jà òun ní ìran àwọn ọmọ kó o tún ajíire ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tẹ́ bá sún wa kìndìrí ohun tẹ́ máa bá ẹ̀ ní láìkẹ́ tẹ̀lé mi kó wá wo fídíò ẹ̀yin ọmọ kó o tún ajíire Yorùbá ẹ ṣe bẹ́ẹ̀bẹ́ o ẹ ṣe bẹ́ẹ̀bẹ́ o ẹ ṣe bẹ́ẹ̀bẹ́ o alẹ́ ṣe bẹ́ẹ̀bẹ́ ẹ jẹ́ kí inú mi dùn ẹ jẹ́ kó máa lo bẹ́ẹ̀ kó máa ṣe kí ni kó máa lo bẹ́ẹ̀ tẹ̀lé mi wá wo fídíò. dójú ẹ̀ báyìí ṣẹ́ ti inú tèmi dùn ayọ̀ mi dẹ́kun. Òun ni mo ṣe ń tẹnumọ́ wípé both the state government and the federal wọ́n mọ̀ wípé starting la máa ní tátẹ́ bàbá Yéṣu tá à ń jí
kíní yẹn á máa wálẹ̀ lára wa. Ẹ má jẹ́ ó wálẹ̀ o, ẹ má jẹ́ ó wálẹ̀ o, because bí ìwọ́de wọ́rọ́wọ́ mi ò ní ká wọ́de ká bá nǹkan jẹ́ ká àtàkì èèyàn bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́rọ́wọ́ yìí is a very powerful message to the state government and to the federal. Ẹ̀yin lẹ́ẹ̀mọ́ yìí nǹkan tẹ́ ń ṣe, nǹkan tẹ́ ń ṣe ìwọ̀nba ní tẹ́ ń bọ́ síta tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe ìwọ́de wọ́rọ́wọ́. You are sending a very powerful message both to the state government and the federal wípé ẹ ti ṣetán láti ṣe kí ni bèrè ikú tó pa bàbá ńlá bàbá wa lọ́wọ́ àwọn ọmọ àlè terrorist tí governor tí state àti federal bá ti kùnà àti rí pé wọ́n ti kùnà wọ́n ti disappoint ara wọn. The whole wide world knows wípé failure ni wọ́n láti protect ẹ̀mí wa àti dúkìá wa. Àwa náà ti wá ṣetán báyìí láti ṣe kí ni láti protect ẹ̀mí ara wa. Ẹ wá gbọ́ ẹ̀yin ìran mi, wọ́n ní ìran ọmọ kó o tún ajíire ìran ọmọ Yorùbá. Wọ́n ní ọmọ àdùbúlẹ̀ ìjà ni wọ́n ọmọ àṣàlọ̀ṣàlọ̀ kó tó jà. Ẹ wo iye ọdún tó ti ń pa wá tá a ti ń káwọ́rọ̀ tá a sọ pé kò sí ẹjẹ́ àṣà máa endure, ẹ má jẹ́ àbá nǹkan jẹ́, ẹ má jẹ́ àṣegbá. Gbogbo bá ṣe ń pariwo àwọn àgbààgbà wa mú wa mọ́lẹ̀. Ìgbà tó wá ń sọ orí àwọn ọkọ wa lọ́rùn wọn báyìí tó kó àwọn ọmọ 2 years 3 years tó kó sáhàámọ́, ṣé ara gbogbo wa ò balẹ̀? Kí ó má lè máa continue láti máa ṣe kíni láti máa sórí àwọn ọkọ wa sọ̀kalẹ̀. Ẹ jẹ́ ká máa ṣèwọ́de wọ́rọ́wọ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Pastor Samson ní ìlú Àkúrẹ́ tẹ́ ẹ kó gbogbo àwọn èèyàn jáde tẹ́ ṣe ìwọ́de wọ́rọ́wọ́. We are super proud of you sir. Ẹ bá mi share fídíò ìkódọ́dọ̀ wọn ẹ̀yin mẹ́bà. Gbogbo on behalf of gbogbo àwọn ọmọ kó tún ajíire original ọmọ kan lókè òkun. I am representing them and we are saying thank you sir. Ẹ ṣé, ẹ má relate o. Gbogbo ìgbà tẹ́ bá lè máa ṣe ni kẹ́ máa ṣe. Ìwọ́de wọ́rọ́wọ́ ni ó nice gan ni. Ṣé rí ìwọ́de tí ẹ̀ ń ṣe wọ́rọ́wọ́ yìí ẹ̀ mọyì ẹ̀. Bàbá ńlá powerful message àròkò òun lè fi ránṣẹ́ sí àwọn northern part of Nigeria àti state and federal government wípé ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ kájá dúró kẹ́kùn dúró káwá fi ìlú ẹkùn ká fi lájá lọ́wọ́. Ó ti pẹ́tẹ́ tí ṣe fún wa tá à mú mọ́ra ọmọ dùbúlẹ̀ jà ní wá ọmọ ṣàlọ̀ṣàlọ̀ kó tó jà lélẹ̀ níbi tá a bá dé àgbà kẹ́nìbọ̀dì kó wá máa pa wá lọ́kọ àṣòfò ọmọ mọ́ níbi tá a bá dé. Òun ni ìwọ́de yẹn wípé tí gọ́ọ̀mẹ̀ntì both the state and the federal and the northern leaders and elders tí wọ́n sponsor àwọn terrorists tó ń kó wọn wọlé tó sọ di source of living wọn kí wọ́n lọ sowó agbẹjẹ́mọ́wọ́. Àròkò lẹ́yìn náà ń pa sí wọn. Ṣebí wọ́n pàrokò orí bàbá Oyèdòkun fún wa. Ẹ jẹ́ káwa náà fàrokò ránṣẹ́ sí wọn. Ṣùgbọ́n àwọn ò ní behave like an animal bí ẹranko bíi tiwọn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe ìwọ́de wọ́rọ́wọ́ yẹn is very very powerful. Mọ how powerful it is. Ẹ continue. Ẹ má jà relent o. Ẹ má jà relent o. Ẹ̀yin CNS àti Sele, ẹ̀yin white garment churches. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń gbàdúrà ní church tẹ́ ẹ̀ ṣe wá sí tẹ́ ẹ̀ ń fún wọn ní information oníkálukú bí àtàlà. Kò tí ì tó ọ̀rọ̀ yìí ò yọ yín kúrò ńbẹ̀. Ó ní iye àwọn church yín tí wọ́n ti kó lọ. Ó ní iye tó ti pa nínú white garment church. Olùṣọ́ àgùntàn wọn gbé lẹ́nu ọjọ́ mẹ́ta iná ìbámu mọ́ sísà kan sùn tó ló wà nínú ẹ̀mí ọlọ́jọ́ méje pẹ̀lú màláìkà mímọ́ lára ẹ̀ náà fi kó bá sùn fún. It's a disgrace on you white garment church. Ìgbà tá a máa ń rí títí èmi dára tí máa sábà rí ẹ̀yin white garment church tẹ́ máa ń wúlò nílẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá gbogbo nǹkan tó bá dé bá wa tẹ́ bá ti ṣe candle light àbí candle night fún èkéyìí tí Ọlọ́run bá pèsè ọ̀dọ̀ mi yín. Lẹ́yìn yẹn ẹ wúlò síbi kankan tó síbi tá a ti darí yín. Lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ wá ṣe bẹ́ẹ̀ ni pé kò dọ́dọ̀ yín. Ṣé rí gbogbo ẹjọ́ tá ẹ rò online ẹ kì í ṣe blogger. Ẹ bọ́ sí gbòòrò kẹ́kọ̀ọ́ wọn mọ́ kẹ́kọ̀ọ́ kó wọn síta kẹ́ ẹ ṣe ìwọ́de wọ́rọ́wọ́ kẹ́ ẹ sọ̀rọ̀ fún ìjọba wípé ó tó gẹ́ ọmọ Léfì àfẹ́ ikú mọ́ nílẹ̀ Yorùbá. À ń dúró dè yín o bẹ́ẹ̀tìrì àjọ pè yín àtàwọn Pentecostal ni tẹ̀rẹ́ àwọn Pentecostal wọ́n ti bọ́ síta. À ń dúró dè yín white garment church. Ẹ má wàá mẹ́mi orí burúkú online. Ẹ má wàá ríran orí burúkú lórí TikTok. Gbogbo yín tẹ máa ń jókòó sórí TikTok tẹ máa ń ṣe èrè bẹ́ẹ̀. Ẹ bọ́ síta kẹ́ lójú di nífù. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ó ti mọ̀ náà. Ó ti mọ̀ wípé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Mo ní ọ̀rọ̀ yìí ti dójú ẹ̀ onírọ́ ni mò ń pa. Okay. Yorùbá imams the song group preaching extremism division dé. Àlọ́ tó gẹ́ ọmọ Léfì. Gbọ́ nǹkan tí mo sọ. The League of Imams and Afars in Yoruba land on Monday distanced itself from any organization or individual whose teaching promotes division, hatred, extremism, intolerance, discord, or any ideology contrary to the Quran and Sunnah in Nigeria.
They insisted not to support any organization or individual promoting division contrary to the Quran and Sunnah, saying such organization or individuals cannot speak on their behalf. This was contained in a statement jointly signed and released in Ibadan, the Oyo State capital. It was jointly signed by the President of the League and Chief Imam of Ekiti State, Jamiu Kewulere, Vice President and Chief Imam of Ogun State, Saadulaye Bangbola, Life Grand Patron and Chief Imam of Oyo State, Abdulgani Agbotomo Kekere, Chief Imam of Osun State, Musa Animashan, Chief Imam of Ondo State, Abdul Hakim Akorede, and Chief Imam of Ikorodu Division and Chairman Rabita Lagos, Shefiudin Ademoritan. Ẹ ṣé gbogbo yín yẹn. God bless you. Ẹ ṣé, thank you. Ètò ẹ̀sìn Mùsùlùmí lọ́dọ̀ tèmi Yèyé Dára, gbogbo ẹ̀sìn ni mo fara mọ́. Ṣùgbọ́n àwọn ẹranko tó ti darapọ̀ mọ́